ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ sì káalẹ́, ẹ kú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo tí ẹ ti ń gbélé tí ẹ ti ń gbọ́ mi. Ìkànnì yìí rèé tí à ń pè ní èdè Yorùbá láwùjọ. Àkòrí tí a ó sì máa gbé yẹ̀wò lónìí là ń pè ní ìṣẹ̀dálẹ̀ àwọn ọmọ Yorùbá. Odùduwà ni ó jẹ́ baba ńlá àwọn ọmọ Yorùbá. Lámúrúdu ni ó jẹ́ ọba àti olórí ẹlẹ́sìn ìbọ̀rìṣà ní ìlú Mẹ́kà ní bàbá Odùduwà. Ẹ̀sìn ìbọ̀rìṣà ní ẹ̀sìn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sìn ní ìlú Mẹ́kà kí ó tó di wípé ẹ̀sìn Mùsùlùmí dé. Àsárà ni ó jẹ́ abọrẹ̀ tí Lámúrúdu sì bí Bùrẹ́mọ̀ tí ó jẹ́ olórí ẹlẹ́sìn Mùsùlùmí. Bùrẹ́mọ̀ yìí ni ó jó ìpèsè tí àwọn ọmọ ẹlẹ́sìn ìbọ̀rìṣà tí wọ́n pèsè sílẹ̀ àti òrìṣà wọn. Èyí ni ó dá ìjà àti rògbòdìyàn sílẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn méjèèjì. Inú ìjà ẹ̀sìn yìí sì ni Lámúrúdu àti àwọn ẹmẹ̀wà rẹ̀ kú sí. Odùduwà tí ó jẹ́ àrẹ̀mọ Lámúrúdu àti àwọn èèyàn bàbá rẹ̀ ni wọ́n kúrò ní ìlú Mẹ́kà tí wọ́n sì fi orí lé apá gúúsù ti ìlú Mẹ́kà ní ilẹ̀ Sudan. Àwọn kan lára wọn sì dúró ní ilẹ̀ Sudan nítorí àárẹ̀ ìrìn àjò. 90 ọjọ́ èyí ni 90 days ni wọ́n fi rìn láti ìlú Mẹ́kà títí dé Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ sì ni gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire àwọn ọmọ Yorùbá sì gbà wípé ó jẹ́ gẹ́gẹ́ bí orísun wọn. Àárẹ̀ ìrìn àjò mú ènìyàn Odùduwà kan, wọ́n sì tẹ̀dó sí apá òkè Ọya. Àwọn ni ẹ̀yà Báwà tí a ń pè ní Yorùbá àti Gòǹgòbírì ní ìpínlẹ̀ Kánò, Kùkáwá àti Bẹ̀ríbẹ̀rí ní ìpínlẹ̀ Sókótó àti Bọ̀rọ̀nú. Odùduwà bá Àgbọnmèrègún, Ṣẹ̀tìlù àti àwọn ènìyàn rẹ̀ ní Ilé Ifẹ̀ tí wọ́n ń gbé ní àlàáfíà. Ìjà wáyé láàrin àwọn ènìyàn Odùduwà àti Àgbọnmèrègún, ṣùgbọ́n ikọ̀ Odùduwà ni ó ṣẹ́gun wọn. Wọ́n sì fi Odùduwà jẹ Ọọ̀ni àkọ́kọ́ ní Ilé Ifẹ̀. Lẹ́yìn tí wọ́n fi Odùduwà jẹ Ọọ̀ni àkọ́kọ́ ní Ilé Ifẹ̀, Odùduwà bí ọmọkùnrin kan tí à ń pe orúkọ rẹ̀ ní Ọ̀kànbí, tí ó sì ní ìnagijẹ tí à ń pè ní idẹ kò ṣeé rọ láàké. Idẹ kò ṣeé rọ láàké. Ọ̀kànbí bí ọmọ méje. Wọ́n sì máa mú orúkọ àwọn ọmọ méje náà wá fún yín ní ṣísẹ̀ntẹ̀lé. Àkọ́kọ́ ni Olówu tí ó jẹ́ àkọ́bí obìnrin. Ó sì tún tẹ̀lé pẹ̀lú Alákétu, òun náà obìnrin. Ó tẹ̀lé pẹ̀lú Ọba Bìní. Lẹ́yìn ẹ̀ ni wọ́n bí Ọ̀ràngún ti Ilé Ìlá, Onísàbẹ̀ ti Sàbẹ̀, Olúpópó ti Onípópó,
Ọ̀rànmíyàn sì ni ó jẹ́ àbíkẹ́yìn. Kò ní jù báyìí lọ lórí àkòrí tí a ń pè ní ìṣẹ̀dálẹ̀ àwọn ọmọ Yorùbá. Orúkọ mi kò yí padà. Èmi lọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ọmọ wọn nílùú Oǹdó, ọmọ àkókò nílẹ̀ Obì. Àkùnmáwòrán báyìí là ń kíra wa ní baba tó gbé mi lọ́mọ. Èmi lọ́mọ àfojoojúmọ́ wà ọlá. Nítorí ẹ̀ lọ́lá ò ṣe fi mí sílẹ̀ tí a fi ń pè mí ní ọmọ ọlá ògbébí kan. Ẹ̀yin kí lẹ̀ ń fẹ́ o? Èmi ọlá, ẹ̀mí gígùn, àlàáfíà àti àìkúbálẹ̀ ọrọ̀ ni mò ń fẹ́. Mo sì gbà á ládùúrà wípé gbogbo ẹ̀, ọlá, ẹ̀mí gígùn àti àìkúbálẹ̀ ọrọ̀ kò ní ṣàì fi ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà ṣe bùgbé. Àmín lọ́lá Elédùà. Fún ìrànwọ́ àti ìtẹ̀síwájú èdè Yorùbá, ẹ pín ìkànnì yìí, ẹ fẹ́ràn ìkànnì yìí, ẹ tẹ àtẹ̀jíṣẹ́, ẹ sọ̀rọ̀ nípa ìkànnì yìí. Ẹ máa bá wa ká lọ kí ẹ sì máa wo ìkànnì èdè Yorùbá láwùjọ.